A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Iléeṣẹ́ apínnáká ti kọ àṣẹ ìjọba àpapọ̀ wípé kí wọ́n máa pín prepaid meter lọ́fẹ̀ẹ́ fún gbogbo oníbàárà bí wọ́n ti ṣe àpèjúwe àṣẹ tí Mínísítà Agbára Adébáyọ̀ Adélábù pa ní èyí tí ó ní ti òṣèlú nínú láì wo iye tí yóò ná wọn. Gẹ́gẹ́ bí ìwádìí àwọn òṣìṣẹ́ tí wọ́n bá akọ̀ròyìn sọ̀rọ̀ láì dárúkọ ara wọn ní ọ̀rọ̀ òṣèlú ni Mínísítà sọ láì ṣe àgbéyẹ̀wò àwọn nǹkan mìíràn tó ń ná wọn lówó, pàápàá jùlọ àwọn tí wọ́n lè install mítà àti àwọn tí wọ́n ń pèsè mítà. Bí a kò bá gbàgbé wípé Ọjọ́bọ̀ ni ìjọba àpapọ̀ ṣe ìdáwọ́kọ̀ fún àwọn iléeṣẹ́ apínnáká àti installers láti má gba owó lọ́wọ́ oníbàárà bí wọ́n ti ṣe ìkìlọ̀ wípé òṣìṣẹ́ disco tàbí installer tí wọ́n bá ká wípé ó ń gba owó lọ́wọ́ oníbàárà yóò fi ojú winá òfin. Adélábù ṣe ìkìlọ̀ yìí níbi ó ti lọ ṣe àbẹ̀wò àwọn mítà tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kó wọlé láti òkè òkun ní APM Terminals Àpápá, ìpínlẹ̀ Èkó. Adélábù ní nípasẹ̀ owó lábẹ́ ètò World Bank Funded Distribution Sector Recovery Program ni wọ́n fi ṣe àgbékalẹ̀ mítà wọ̀nyí, wọ́n sì gbọ́dọ̀ install rẹ̀ fún àwọn oníbàárà lọ́fẹ̀ẹ́. Bí ó ti tẹnumọ́ wípé ẹni bá gba owó lé lórí ti tàpá sí àṣẹ, ó ní gbogbo oníbàárà iná mọ̀nàmọ́ná ni wọ́n máa fún, kò ní fi ṣe báǹdì tí wọ́n wà. Ṣùgbọ́n àwọn òṣìṣẹ́ disco tí wọ́n bá akọ̀ròyìn sọ̀rọ̀ ní disco kọ́ ló máa san owó installation wọn nítorí meter installers kì í ṣe òṣìṣẹ́ disco, ẹnìkan ló dẹ̀ máa san owó wọn. Ẹlòmíràn tí ó jẹ́ òṣìṣẹ́ disco ní àwọn kọ́ làwọn ní install mítà. Láti ìgbà ìṣèjọba Babátúndé Fáṣọlá gẹ́gẹ́ bí Mínísítà Agbára ni wọ́n ti gba ìṣàkóso meter installation lọ́wọ́ disco, wípé disco ní nǹkan ṣe pẹ̀lú installation, ràbàràbà rẹ̀ là ń rí báyìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Leadership tó jáde lónìí. Ikọ̀ àjọ tó ń gbógun ti títà, rírà àti mímu egbògi olóró NDLEA ti rẹ́bùrú obìnrin ẹni 30 ọdún ará ilẹ̀ Brazil kan Ingrid Benevides ní pápákọ̀ òfurufú Nnamdi Azikiwe ìlú Àbújá pẹ̀lú kìlógíráàmù egbògi olóró heroin tí ó lé 30 tí wọ́n tọ́jú pamọ́ sínú ohun mímu kọfí factory sealed coffee packs tí owó rẹ̀ tó bílíọ̀nù 3 náírà. Afurasí tí ó jẹ́ òṣìṣẹ́ ẹ̀ṣọ́ aláàbò aládàáni ní ilẹ̀ Brazil ní ọwọ́ àjọ NDLEA tó ní ọjọ́ 23 oṣù kínní ọdún 2026 lọ́gán tí ó balẹ̀ sí pápákọ̀ Àbújá nípasẹ̀ ọkọ̀ Qatar. Nínú àtẹ̀jáde àná ni agbẹnusọ àjọ NDLEA Fẹ́mi Babáfẹ́mi ti ní àyẹ̀wò sínú báàgì méjèèjì tí ó gbé dání ni wọ́n fi ṣe alábàápàdé ìdí kọfí 21 tí wọ́n tú kí wọ́n tó rí wípé ìyẹ̀fun egbògi olóró ni ó kún inú rẹ̀. Níbi ìwádìí àkọ́kọ́ ni Benevides ti ní òun kó nǹkan wọ̀nyí wá sí Nàìjíríà pẹ̀lú bí ó ti díbọ́n bí ẹni fẹ́ wá fún ìsinmi ní Nàìjíríà. Nínú ìṣẹ̀lẹ̀ mìíràn ni Babáfẹ́mi ti ní àjọ wọn rẹ́bùrú èrò ọkọ̀ méjì, Adédìran Adédoyin àti Àfàtápà Òchukwu ní pápákọ̀ Murtala Muhammed Ìkẹjà, ìpínlẹ̀ Èkó ní 20 oṣù kínní bí wọ́n ti ń lọ Istanbul ní Turkey. 3,990 kóró tapentadol àti Tramadol ni wọ́n ká mọ́ wọn lọ́wọ́ tí wọ́n tọ́jú pamọ́ sáàrin oúnjẹ tí wọ́n gbé dání mẹ́rù. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ti sọ lánàá wípé àwọn ti fi ọwọ́ ṣìkún òfin mú ọ̀gbẹ́ni kan Kẹ́hìndé Ọláwuyì àti ìyàwó rẹ̀ Ẹniọlá Ọláwuyì lórí ikú arábìnrin ẹni ọdún 28 tí wọ́n pe orúkọ rẹ̀ ní Ìyanu ní ilé ìwòsàn wọn. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé tọkọ-tìyàwó yìí dá illegal clinic sílẹ̀ ní Ọ̀rẹ̀, ìjọba ìbílẹ̀ Òdìgbò. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde láti ọwọ́ alukoro ọlọ́pàá ìpínlẹ̀ DSP Àbáyọ̀mí Jímọ̀, àwọn afurasí wọ̀nyí ṣe àṣemáṣe pẹ̀lú olóògbé tí ó lọ ilé ìwòsàn wọn lọ bímọ. Níbi ó ti fẹ́ bímọ ni ó ti pàdánù ẹ̀jẹ̀ tí ó pọ̀ kí ó tó yọrí sí ikú fún un. Jímọ̀ ní àwọn afurasí ti wà ní àkóló ọlọ́pàá bí ìwádìí ṣe ń tẹ̀síwájú. Àtẹ̀jáde ọ̀hún tẹ̀síwájú wípé ọjọ́ 18 oṣù kínní ọdún 2026 ni àwọn gba ìpè láàrin aago 6 ìrọ̀lẹ́
láti ọ̀dọ̀ ará ìlú kan ní agbègbè Sábó láti ṣe ẹ̀sùn wípé Kẹ́hìndé Ọláwuyì àti ìyàwó rẹ̀ dá ilé-ìwòsàn tó ṣe lòdì sófin sílẹ̀ ní Oríta Òdìgbò. Níbẹ̀ ni ó gba ìyanu sí láàrin aago 12 ọ̀sán fún iṣẹ́ ìgbẹ̀bí, ṣùgbọ́n àṣemáṣe tí afurasí ṣe ni ó mú aláboyún dẹ̀jẹ̀ lára títí ó fi di olóògbé. Wọ́n gbé dìgbàdìgbà lọ ilé-ìwòsàn mìíràn ní Òdìgbò, ṣùgbọ́n gbogbo akitiyan wọn ló já sí pàbó. Ìwádìí àkọ́kọ́ ṣe àfihàn wípé afurasí kò ṣe ìforúkọsílẹ̀ pẹ̀lú ìjọba kí ó tó bẹ̀rẹ̀ iṣẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Attorney General of the Federation tí ó tún jẹ́ mínísítà ẹ̀ka ìdájọ́ Àgbàmọ̀fin Lateef Fagbemi ti gba ìṣàkóso ẹjọ́ pẹ̀lú Àgbàmọ̀fin Mike Ozekhome lórí ẹ̀sùn jìbìtì tí àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ ICPC fi kàn án. Ozekhome ni ó yẹ kí ó fi ojú ba ilé-ẹjọ́ gíga ìlú Àbújá lónìí lórí jìbìtì ilé kan ní United Kingdom. Nígbà tí wọ́n pe ẹ̀sùn yìí nílé-ẹjọ́ ni adarí DPPF Àgbàmọ̀fin Rotimi Oyedepo kéde ìfarahàn rẹ̀ gẹ́gẹ́ bí aṣojú AGF. Ó sọ fún ilé-ẹjọ́ ìpinnu AGF àti gba ìṣàkóso ẹ̀sùn kúrò lọ́wọ́ àjọ ICPC gẹ́gẹ́ bí ó ti lọ pẹ̀lú ìlànà òfin ọdún 1999. Oyedepo fi kún un wípé ìpinnu yìí wáyé láti fi ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ICPC, ìfẹ́ ará ìlú àti wípé kí ará ìlú lè túbọ̀ ní ìgbàgbọ́ nínú ẹ̀ka ìdájọ́ lórí ìdájọ́ òdodo. Ó fi dá ilé-ẹjọ́ lójú wípé àwọn yóò dáàbò bo ẹ̀tọ́ afẹ̀sùnkàn bí àjọṣepọ̀ ṣe ń wà láàrin àjọ kan sí òmíràn láti fi gbógun ti ìwà ìbàjẹ́. AGF wá rọ ilé-ẹjọ́ kí ó sún ìgbẹ́jọ́ síwájú kí ọ́fíìsì wọn lè ríbi gba ìwé ẹ̀sùn case file lọ́wọ́ ICPC kí wọ́n lè ṣe àgbéyẹ̀wò rẹ̀ dáadáa láti mọ ìgbésẹ̀ tí ó kàn. Agbẹjọ́rò fún ICPC kò ṣe lòdì sí ìgbésẹ̀ yìí bí ó ti ṣèlérí ìfọwọ́sowọ́pọ̀ àjọ wọn pẹ̀lú ọ́fíìsì AGF. Lẹ́yìn èyí ni adájọ́ Peter Kekemeke sún ìgbẹ́jọ́ sí ọjọ́ 24 oṣù kejì. Ozekhome ni wọ́n fi ẹ̀sùn kàn wípé ní ìgbà kan láàrin oṣù kẹjọ ọdún 2021 ṣe àgbékalẹ̀ àdàmọ̀dì ìwé ìrìnnà Nigerian passport pẹ̀lú orúkọ tí ó pè ní Ọ̀gbẹ́ni Sani Tali. ICPC ní Àgbàmọ̀fin ṣe èyí pẹ̀lú èròǹgbà àti fi rí ilé kan gbà pẹ̀lú jìbìtì ní ìlú London. ICPC ní ìwà yìí tàpá sí àṣẹ ilẹ̀ Nàìjíríà pẹ̀lú ìjìyà nínú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ti rẹ́bùrú ọkọ̀ àjàgbé kan tí wọ́n fura wípé ohun èlò àdó olóró kún inú rẹ̀ ní agbègbè Sango, Ìbàdàn. Alukoro ọlọ́pàá ìpínlẹ̀ Àyànládé Ọláyínká ni ó ṣe àfihàn yìí nínú àtẹ̀jáde àná bí ó ti ní níbi àyẹ̀wò stop and search operation tí ó dá lórí ìtanilólobó ni àwọn ti rẹ́bùrú ọkọ̀. Òun ní dẹ́rẹ́bà ọkọ̀ àti ohun èlò ìdúgbàmù 22 42 ni wọ́n ti fi sí àhámọ́. Ọláyínká fi kún un wípé kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Fẹ́mi Haruna ti pàṣẹ kí wọ́n ṣe ìwádìí lórí ìṣẹ̀lẹ̀. Àwọn òṣìṣẹ́ láti ẹ̀ka Explosive Ordnance Disposal EOD àti CBRN ni wọ́n ti darí kí wọ́n ṣe ìwádìí àti àmójútó nǹkan wọ̀nyí dáradára. Ìwádìí rẹ̀ sì ti ń lọ lọ́wọ́ láti fi mọ irúfẹ́ ohun èlò tí ó jẹ́ àti ohun tí wọ́n fẹ́ fi ṣe. Alukoro ọlọ́pàá wá fi dá aráàlú lójú wípé kí wọ́n má bẹ̀rù bí ìwádìí bá ṣe ń lọ, àwọn á fi tó aráàlú létí. Ṣùgbọ́n níbi ìkọlù sí ibùdó mọ́ṣáláṣí Border Post ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ti ṣekú pa rìpẹ́tọ̀ ọlọ́pàá kan. Lójú ẹsẹ̀ ni ìwádìí bẹ̀rẹ̀ pẹ̀lú àṣẹ kọmíṣánná ọlọ́pàá. Ìṣẹ̀lẹ̀ yìí wáyé lẹ́yìn ọ̀sẹ̀ díẹ̀ tí àwọn afurasí adàlúrú ṣe ìkọlù sí ọ́fíìsì National Park Service ní ìlú Ọlọ́kà, ìjọba ìbílẹ̀ Oríire, tí wọ́n fi ṣekú pa Forest Rangers 5. Wọ́n ní níbi rìpẹ́tọ̀ Aliu Olúwọlé tí ń dẹ́kun ìkọlù ni wọ́n ti ṣekú pa á, tí wọ́n tún gba ìbọn AK-47 rifle tí ó gbé dání. Níbi ó ti ń fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ lánàá ni alukoro ọlọ́pàá ti ní ìgbìyànjú ti ń lọ lọ́wọ́ láti rí àwọn oníṣẹ́láabi wọ̀nyí mú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí.
Pẹ̀lú ìgbésẹ̀ àti dènà ìṣòro ọrọ̀ ajé, gómìnà ìpínlẹ̀ Anambra Chukwuma Soludo ti pàṣẹ kí wọ́n ti ọjà ńlá Onitsha pa. Ìwádìí sọ di mímọ̀ wípé títì tí wọ́n ti ọjà yìí ní láti fi fèsì sí bí àwọn ọlọ́jà ṣe ń fi gbogbo ìgbà tẹ̀lé àṣẹ kónílé-ó-gbélé gbogbo ọjọ́ ajé bí wọ́n ti ní fún ọ̀sẹ̀ kan ni ọjà yìí á fi wà ní títì pa. Ìgbésẹ̀ tòní wáyé lẹ́yìn ọ̀sẹ̀ díẹ̀ tí ìjọba ìpínlẹ̀ ti ń ṣe ìkìlọ̀ fún àwọn oníṣòwò, adarí ọjà àti olùgbé kí wọ́n má tẹ̀lé àṣẹ kónílé-ó-gbélé tí ìjọba ní kò ní àtìlẹ́yìn òfin ó sì tún kóbá ọrọ̀ ajé káàkiri ìpínlẹ̀. Ìjọba wá ṣe ìkìlọ̀ wípé bí èrò ọjà bá kọ̀ àti ṣí ọjà ní ọjọ́ ajé tí ó ń bọ̀, ìjọba á ti ọjà yìí pa fún oṣù kan. Ìgbésẹ̀ tí ó lè ní ipa lára àwọn olókoòwò àti àwọn tí wọ́n ń kó ọjà wá fún wọn jákèjádò ẹkùn gúúsù ìlà oòrùn àti agbègbè rẹ̀. Ìjọba ní èyí kìí ṣe nípa ìbẹ̀rù tàbí àṣẹ tipátipá, ó jẹ́ ìgbésẹ̀ láti dá òfin padà àti àlàáfíà ọrọ̀ ajé nítorí ọjà ńlá Onitsha jẹ́ gbùngbùn ọjà fún ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù àwọn òǹrajà àti òǹtajà. Ìjọba ní àṣẹ kónílé-ó-gbélé fi ẹ̀mí ará ìlú wéwu, ó sì ń tọ́ka ìpínlẹ̀ Anambra gẹ́gẹ́ bí ìpínlẹ̀ tí kò ṣeé bá dòwò pọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Òṣèrébìnrin Bídèmí Kòsọ́kọ́ tí í ṣe ọmọbìnrin àgbà òṣèré Jídé Kòsọ́kọ́ ti bí ọmọ tuntun. Ẹ̀gbọ́n rẹ̀ tí ó tún jẹ́ akẹgbẹ́ rẹ̀ Ṣọlá Kòsọ́kọ́ ni ó ṣe ìkéde yìí lórí Instagram. Ṣọlá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àlékún ẹbí bí ó ti ṣe àpèjúwe Ọlọ́run ní ìbẹ̀rẹ̀ àti òpin ohun gbogbo. Ṣọlá kọ bí ó ti fi ìkíni kú oríire ránṣẹ́ sí ẹbí Bánkọ́lé àti Kòsọ́kọ́. Ìkéde yìí ti wá dá ìkíni kú oríire sílẹ̀ láti ẹ̀ka eré, adẹ́rìn-ín-pòṣónú àti olólùfẹ́ wọn tí wọ́n gba comment section lọ láti máa kí wọn kú oríire. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.